صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. gbogbo olóríire tí ń bẹ láyé ẹ dákun ẹ jẹ́ á yọ̀ǹbọ̀ Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. gbogbo ẹni tó fẹ́ kí Ọlọ́run lé òun kún lóore àti ṣàṣàlátù lákọ̀ọ́kọ́ صلى الله عليه وسلم. àti ṣe ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ dákun gbogbo àwa abiyamọ gbogbo ẹ̀yin bá mi gbogbo ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ ń kalẹ̀ ẹ jẹ́ ká jọ wí ẹlẹ́ẹ̀kẹta yìí pé sallallahu alayhi wa sallam. gbogbo ẹni bá mọ̀ pé bóun ti ń bẹ́ ń jòkó yìí agbára Ọlọ́run ni ẹ já sọ pé Allahu akbar. Allahu akbar. Ọlọ́run yẹ jẹ́ àwọn ilé nǹkan sí pé Allahu akbar. Allahu akbar. Mùsùlùmí kì í tóbi ju Ọlọ́run lọ ẹlẹ́ẹ̀kẹta yẹ já sọ pé Allahu akbar kabira. Allahu akbar kabira. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó kádàrá wípé ká máa bẹ níjòkó tọ́lọ́run fẹ́ràn. Alhamdulillah. Ìjòkó tá Ànábì fẹ́ràn. Sallallahu alayhi wa sallam. Wọ́n lá Ànábì wọ mọ́sálásí níjọ́ kan. Ó wá bá àwọn ìjọ méjì nínú mọ́sálásí. Àwọn kan jòkó wọn ń wojọ́. Àwọn kan wá jòkó wọn wá ń tọ Kùránì láàrin ara wọn. Ànábì wá jòkó ti àwọn tí wọ́n ń tọ Kùránì. Àwọn tí wọ́n sì ń tọ Kùránì yìí wọn ò tó nǹkan. Àwọn tí wọ́n sì rojọ́ yìí wọ́n pọ̀ wọ́n sì ń ké sí Ànábì pé ọ̀dọ̀ wa ni ó wá jòkó sí. Ó ní bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí kò sí àlùbáríkà ń bi jòkó yín. Allahu akbar. Ó ní jẹ́ àwọn tí wọ́n kéré òun bí òun ti pọ̀ tó òun àlùbáríkà ń bẹ láàrin wọn. Allahu Ó ní torí wípé àwọn nìkan kọ́ ni wọ́n jòkó màláíkà yí wọn ká ní. Allahu akbar. Ìwà ń ṣe àwọn màláíkà ṣá àwọn màláíkà láàánú bá a ti jòkó yìí nísìn àwọn màláíkà yí wa ká wọ́n fi àánú yí wa ká wọ́n fi oore yí wa ká wọ́n fi dùnnú yí wa ká. Alhamdulillah. Wọ́n dàyọ̀ ní déyà yín pẹ̀lú ẹkún kó wá sọ fọ́lọ́ gbogbo sọ́dẹ̀rín kọ́lọ́ mọ́ sọ́dẹ̀rín Ọlọ́run wọlá wípé ẹ fún Ọlọ́run láàyè ẹ sì jòkó Al-Kùránì gbogbo tí ń pa oníkálukú wa lẹ́kún Ọlọ́run bá a sọ́dẹ̀rín. Àmín. Akí Ọlọ́run akí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó wá kí àwọn bàbá wa tó jẹ́ wípé Ọlọ́run ó gbé wọn kalẹ̀ ní ìgbékalẹ̀ ìdùnnú. Alhamdulillah. Bí èèyàn bá mọ rírì mímọ̀ orí rẹ̀ ó wù. Wallahi. Ẹnìkan ṣoṣo tó ní wáyà yìí tí ó sọ pé kí là ń ṣe òun lẹni tí ò bá mọ tá ń pè ní mímọ̀. Wallahi. Ẹnìkan ṣoṣo tó lè sọ pé kí là mímọ̀ yẹn wá ṣe gan-an ẹnìkan ò ṣe rí òun lẹni tí ò bá mọ tí wọ́n ń pè ní mímọ̀. Ká tó kọ́ ọmọ lédè tí kì í ṣèdè rẹ̀ kó tó gbọ́ yé kó tó mọ̀ kó tó ha láláì lo ẹgbà tí iṣẹ́ kékeré kọ́ ò. Wallahi. Àwọn tó fẹ́ na ọmọ pa gan ọmọ tó ò rí kéwì ká tí wọ́n fẹ́ na ọmọ bí ìpàdé pé tẹ́lẹ̀ bá tún rántí ẹgbà tó jẹ́ lé kéwù tòun tí bẹ́ẹ̀ náà yóò kò lè ké bá tí àwọn. Wallahi. Ẹni tí ò wá na ọmọ ní Canada Wallahi. àwọn ọmọ wa rí Kùránì kà Alhamdulillah. wọ́n tún wá ń sọ̀rọ̀ pẹ̀lú èdè Lárúbáwá lọ́wọ́ tó nítumọ̀ Alhamdulillah. àwọn ní kí ẹnìyẹn Alhamdulillah. ó bọ́ sí kanra lára àfáà mi àtìpá àtẹ̀ṣẹ́ ní fi ń nà ọmọ ọmọ ni wọ́n pa ní o òkú òsì lè kéwú nígbà tẹ́ bá pa ọmọ tán ṣé yóò wá kéwú nù sàárè ni alààyè ni ó kéwú bàbá wa ní amíyù ọba tí ò ṣe yín lápáyàn tí ò ṣe yín láfà tó wòwò tí ò ṣe yín láfà lásán àǹtàlẹ̀ àlìmúlẹ̀ àmìlù. Bàbá tó ní mọ̀ tó ẹgbẹ́ wọn tó wọ́n fi ìmọ̀ wọn ṣiṣẹ́ ṣe wọn kẹ̀ nímọ̀ lásán. Ẹ̀yin lè má fẹ́ wọ agbádá àmọ́ tí ń bẹ lára yín wọ agbádá. Wallahi. Ẹ̀yin lè má wọ wé láwàní àmọ́ ìmọ̀ tí ń bẹ lára yín wé láwàní. Wallahi. Ẹlòmíì wọ agbádá ìmọ̀ tí ń bẹ lára ìwọ agbádá. Allahu akbar. Agbádá kọ́ lẹ̀ wípé ta ló ní kí lè wọ agbádá ní. Wallahi. Ẹlòmíì wé láwàní ìmọ̀ tún ní mi ò mọ̀ rí ó kàn wé láwàní lásán ni. Omi lórí irọ́ ni. Ẹ̀yin lẹ ṣe òǹgẹ́ ọ̀rọ̀ Al-Kùránì sọ nínú Suratu Ali Imran aya 164. Laqad manna Allahu 'ala al-mu'minina idh ba'atha fihim rasulan min anfusihim yatlu 'alayhim ayatihi wa yuzakkihim. Bàbá wa Imam Al-Amir Al-Sheikh Muhammadul Murtado Tijani Adamallahu Hayatahu. Ọlọ́run sọ Al-Kùránì wípé mo ṣoore fún àwọn ará Mẹ́kà. Ó ní oore tí mo ṣe fún wọn kì í ṣe oore resources nìkan, kì í ṣe oore wealth, kì í ṣe oore cash. Oore tí mo ṣe fún wọn ni pé mo gbé aláàánú dìde sáàárín wọn. Oore tọ́lọ̀ ń ṣe fún wa lẹ́dmítìn ó pọ̀ o.
àmọ́ nínú oore tá a gbọ́dọ̀ mọ dúpẹ́ lórí bàbá yìí. Alhamdulillah. ẹni tó nímọ̀ tó wò pé kò yẹ kí má ẹ̀sìn parẹ́. tá a bá wo bí ayé ṣe ń dàgbà lọ yìí àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n ń gbé ẹ̀sìn wọn pẹ̀lú báyé ṣe ń dàgbà lọ ni. àwa mùsùlùmí nìkan là ń wò bí ayé ti dàgbà ẹ̀sìn wọn ò bá gbà wọ́n mọ́. bẹ́ẹ̀ sì ni kò sí ayé tó fẹ́ dàgbà títí tí ó wà dàgbà ju ẹ̀sìn Islam lọ. gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Islam ti sọ̀rọ̀ báyìí tí ó tún mọ̀ ṣẹlẹ̀ Islam ti sọ̀rọ̀ báyìí ayé tá àti ìdá Islam ti sọ̀rọ̀ báyìí. bàbá wa àmì Ọlọ́run bá wa san yín lẹ́san olóore ẹ kú iṣẹ́ Ọlọ́run ò ní jí ó dé yàyín takú. àmín o. gbogbo tí wọ́n tún ṣe pátá láàyè yìí wọ́n fi ń kó ọ̀ṣọ́ bá Al-Qur'ani ni o. ẹ pé à ń dunra wa nú à ń dára wa lára yá nítorí wípé àgbọ̀dọ̀ mọ sọ pé àwọn máa ń ṣe wà ní mọ́tò Qur'an ó wá dàbí ọ̀fọ̀ báwọn yẹn ti jó kò sí tó burú mẹ́ torí wípé bọ́lọ̀ ṣe dá ayé ó ní ẹ fún ayé nípìn mẹ́ta ẹ fún Ọlọ́run nípìn kan ìpín kan tó kù ẹ fún ara yín ìpín kan tó kù ẹ fún àwọn ará ilé yín ìpín ìtọ́ Ọlọ́run ní ká sin lọ́hùn ìpín ìtara rẹ ni tó bá tó àsìkò kó ojójó tó bá jó ara rẹ ó gan ìpín ìtara rẹ ni tó bá tó àsìkò tó yẹ kó jẹun tó bá jẹun ìkó ṣe ọ́ ìpín ìtara rẹ tó bá tó àsìkò tó yẹ kó rẹ́rìn kẹ́ ẹ ṣàwàdà jù bẹ́ẹ̀ lójú ó kàn lé jù ni yóò wá sọ ìdílágúnwó ṣé wọ́n nìkan ló wá níṣòro ni tó lè rẹ́rìn àwọn èèyàn náà níṣòro lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ́ wọ́n fi ẹ̀rí bò ó mọ́lẹ̀ wọ́n náà fẹ́ rí bò tiẹ̀ mọ́lẹ̀ láti jọ tó ti ń sunkún yẹn dákùnjọ ṣẹ́rin wọlé ṣé kò kátà rẹ bíyá kò sóhun méjì tá a fi ń pe ẹ̀rín wọlé ẹ̀rín náà ni bí àwọn fẹ́ rẹ́rìn láyé yóò kọ́kọ́ máa rẹ́rìn kalẹ̀ kẹ́rin tó dé ni gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kìkan ṣẹlẹ̀ ló ayé rẹ̀ àtàfà olùbèlè káyè yóò máa ṣe nígbà tó yẹ pé oore yẹn ti dé oore yẹn ti dé títí tó yẹn wà fi dé àbẹ́ tó bá ní kí Ọlọ́run ó ṣe inú ayé mi Ọlọ́run dẹ̀ ní à ó sì ní mi ò ní ṣe kankan ẹjẹ́ á fi ilẹ̀ Ọlọ́run ó yà wọn kan ní kèfèrí ó ní kì í ṣe pé wọn ò kí wọn wọ́n kí wọn o kódà wọn lọ Mọ́kà ọdọọdún àmọ́ kèfèrí ni wọn wọ́n ní kí ló dé ó ní inna wùláyé asùnmíwọ̀n ìlà kàfírun ó ní kèfèrí ni wọ́n torí pé wọ́n já kàn wọ́n nínú orí Ọlọ́run wọ́n lose hope wọ́n give up wọ́n wá fuck up wọ́n gbà pé kí Ọlọ́run ó ṣe inú ayé àwọn dákùjọ tó bá tó àsìkò tó yẹ kó rẹ́rìn àsìkò tó yẹ ká dùn àwọn ọmọ yìí nú la fi dùn wọ́n nú yẹn nítorí wípé tá a bá dùn wọ́n nú wọn wípé kí ni gbogbo effort táwọn á put lórí àti Al-Qur'ani à ń celebrate wọn à ń celebrate effort wọn à ń celebrate energy wọn à ń celebrate wípé àwọn ọmọ yìí lọ fún alára wọn ṣe náà ti gba ẹ̀kọ́ yẹn lọ́wọ́ wa tá a bá la fẹ́ kọ́ wọn tí wọn ò bá gbà lọ́wọ́ wa wọn sì ń tá fẹ́ ṣe mo ti ń wọ plane ní sí ilẹ̀ ti ta sí àmọ́ kí ní kan wà tó máa ń kọ́ wa nù plane kò yé mi rí wọ́n máa ń kọ́ wa pé tí kíní kan bá ṣẹlẹ̀ ẹ̀sùn kíní kan báyìí ẹ̀sùn báyìí kò sóhun méjì tí òjò yé mi ní pé mi ò fẹ́ mi sí ìmọ̀ gbogbo ọlọ́mọdé àrílá burú èmi ò ní rógun pé plane yóò kúráṣì ìdásí pé àwa sùn báyìí àwa sùn báyìí bí wọ́n ṣe ń kọ́ mi tó mi ò mọ̀ wọ́n ò péjọ́ kọjọ́ kọ́kọ́ tiẹ̀ sọ pé àbá yìí dìde wá ṣe kíní kan yìí lójú ti wọn torí pé mi ò fẹ́ mi sí wọ́n lè ń gbìyànjú àti kọ́ wa àmọ́ mi ò fẹ́ mi sí pé mi ò ṣe fẹ́ mi sí mo tàn mọ́ pé kò sẹ́ni tó fẹ́ mi sí bọ̀ ọlọ́mọdé àrílá burú. àmín. ó kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wá fún àmì èrò wa lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà ni ògbó tẹ́ jẹ́ kí bàbá yìí owó ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀fà wa Sofiyullah àfáà àgbà tọ́lọ̀ fi wọ́n ké wa nínú Islam bí wọ́n ti jiná nínú Yorùbá wọ́n jiná lókè wọ́n tún jiná nínú òyìnbó wọ́n tún wá lẹ́kọ̀ọ́ ìbára wọn wá tẹ orí wọn bá ẹlòmíín ní mọ̀ lóòótọ́ àwọn ìmọ̀ rẹ̀ gbéga ọlọ́mọdé ẹ̀ jábọ́ tó fi lórí àfáà wa Ustaz Muhammad Saheed Jimoh ọlọ́run kó jọ ọjà rẹ̀ kó bá mi kí n jù báyìí lọ ẹ ṣe òmí láti gbàtà àti déyà rẹ̀ Ustaz Yusuf ẹ ṣe òmí kan púpọ̀ jẹ́ sára kó mo lọ káyìrà wọ́n wá kí àwọn bàbá wa látàyẹrí àwọn ní ẹni àbí tá a ní níyà tó jẹ́ pé tá a bá rí àwọn àfáà tá a bá ráwọn ẹni àbí àárín nǹkan kan o ẹ dákun ọ̀rọ̀ kan wà tá a máa ń sọ wípé ẹni tí ò kéwù ráyé wá wọ́n bá wọn sọ mọ́ o ẹni tó kéwù ọwọ́ ẹni tí ò kéwù ni ó ti gbowó tí ó ti bá wọn àtẹni tó kéwù àtẹni tí ò kéwù àwọn méjì lọ́jọ́ ráyé wá àkànṣọ fẹ́ni tí ò kéwù wípé ìwọ náà gbìyànjú mọ̀ nípa Ọlọ́run nítorí wípé ayé nìkan láì sọ̀rùn kò ní tùmọ̀ kí Ọlọ́run bá Ta'ala kó bá wa san oníkálukú yín lẹ́san olóore ẹ jòkó pẹ̀lú wa tìfẹ́tìfẹ́ Alhaji wa Hassan Ganiyu KK1 KK1 Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ Alhaji wa tí wọ́n bẹ ní ẹgbẹ́ wọn náà Alhaji wa Abdul Latif ó fi tọ̀wọ̀ tàpẹ́lẹ́ kí yín Alhaji wa tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn Alhaji wa Abdul Fattah ọba wa Amir wọn ní kí n kí wa tọ̀wọ̀ tàpẹ́lẹ́ ẹ dákun Alhaji wa Ma'arufu Deen Masha Allah
ẹbí mi fò ní ẹmọ́ mi nú mo fi tọ̀ tàpẹ́lẹ́ àti mo fi kì í sá ọlọ́dẹ àárín pẹ́. náà ládàáyẹrí mo wá kí ẹ̀yin bàbá wa níkàlẹ̀ àtẹ̀yin màmá wa mo kí ìyá gbogbo àwọn ọmọdé kí ó ọlọ́dẹ àárín pẹ́ mo kí ẹ̀yin bàbá wa ẹ ṣeun púpọ̀ ẹ kú ìpọ́n ọlọ́run nílára nílùú wa ẹ kú ìpọ́n àlùkò àdìdí ní Nàìjíríà bí ó bá ṣe wà nípa fọmọ gan ogun ni Nàìjíríà ẹ jòkó báyìí ẹ tuntun mítì ní ẹ dàrú ká tó máa sọ pé lu òyìnbó tẹ ní different excuses ẹ lè mú wá wípé iṣẹ́ ni owó ni wàhálà ni èmi náà fẹ́ méèkì ẹ̀yà yìí ní àfáàkó wà ní máa rí mi jẹ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà rí ẹtú juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́ gbogbo ń tẹ́ ẹ fẹ́ kọ́mọ náà dà ti rere Ọlọ́run jẹ́ kọ́mọ náà ó dà jù bẹ́ẹ̀ lọ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ náà láburú kò ní ṣẹlẹ̀ sọ́mọ náà gbogbo àwọn táwa bá ìdílé bàbá wa Tìjání dúpẹ́ lágbára Ọlọ́run irú oore báyìí kò ní wọ́n ẹnì kankan wa wọ́n á kí àwọn alárafa wa alájà wa alájà wa sásà alájà wa lóríyà Masha Allah àti ìdílé Ibrahim Masha Allah Ọlọ́run kó jọ jàre kó gbàdúrà oníkálukú wa ìdílé Ibrahim náà ni mò ń fèsì báyìí àwọn ni mò ń fèsì báyìí mò ń kílẹ̀ kan nígbà tí mo wá bọ́ sí ìdílé wa ẹ ṣeun kan púpọ̀ àwọn alárafa mi Ọlọ́run jẹ́ àríyá wa pẹ́ gbogbo àwọn olólùfẹ́ ẹ ṣeun púpọ̀ gbogbo àwa ìdílé bàbá wa Sàkọ́fí bàbá ní mo ṣe Ọlọ́run pa bàbá náà fún wa gbogbo ẹ̀kọ́ tá à ń dá yìí pátá ẹ̀kọ́ mi pé ilé tó dáa làwọn èyí ti jáde wàláhì Ọlọ́run bá ní bàbá Sàkọ́fí jẹ́ àdékùn ẹ̀mí kí Ọlọ́run bá ṣe fún wa mo fẹ́ kí ìyá wa Àmírà ó sì kalẹ̀ ẹ dàpọ̀ èyí mọ̀ bá wà sí mi lọ́nà ìyá wa Àmírà ọmọ ẹ dàpọ̀ ẹ má jòkó ẹ dàpọ̀ ẹ dàpọ̀ ẹ kà fáìlì o. gbogbo olóríire ti bẹ láyé ẹ dàpọ̀ ẹ bá mi ṣe àmínà. Àmín. gbogbo ẹni tó fẹ́ kí nǹkan tó ti ń yé inú ayé òun kó mọ iyì sí ẹ bá mi ṣe àmínà. Àmín. ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹni tó fẹ́ jèrè ọmọ láyé àti lọ́run ẹ ṣe àmínà. Àmínà yẹn ìyàwó ayé ni wọ́n ní ọ̀rọ̀ mọ́ báyìí fún wa. Ó di ọmọ yìí ó ti jìnnà tó bá tún jìnnà sí ọlọ́mọdé àwa yìí ti. Ìdúró yìí ọlọ́mọ sọ di ìbànújẹ́. Gbogbo tí máa ń kàyàn lábùú tó máa ń sọ pé ààrí mọ́ ọlọ́mọdé ó kàn yìí. Ṣé ta bá ń wọ́n ti ọkùnrin kan pé ọkùnrin yìí ó wọ́n ti 100 million. Ọkùnrin yìí wọ́n ti 50 million. Tọkùnrin yẹn bá ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ èyí tó bá wọ́n ti 100 million. Ẹni owó ti 1 billion nítorí wípé obìnrin ọmọ multiply sọ́sẹ̀tì ọkùnrin ó ní tó bá jẹ́ pé obìnrin burúkú ló wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin rere ọkùnrin yẹn wá ní 100 million ó ní ẹ máa wọ́ ọ̀tí ẹ̀ 100 million ẹ wọ́ ọ̀tí ẹ̀ ní 1 million torí ẹni tí ó sọ lórí ìṣìlú wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ń tún ayé yẹn ṣe láyé ọkùnrin tó bá jẹ́ ọkùnrin tó bá tún ayé yẹn ṣe obìnrin ni ẹ wo nǹkan ọmọkùnrin tí ń bẹ lábẹ́ ọkùnrin ẹ jẹ́ kó bèrè lọ́wọ́ kan kí ni ó ṣẹlẹ̀ yóò lè wá ní ayé ọkùnrin mi tó lé lè obìnrin kúkú ló fọwọ́ káyé rẹ̀ ayé ọkùnrin mi tó wá dẹ́ẹ̀ tó gbádùn tí ó mọ̀ wípé wàhálà wà pé ayé obìnrin alábàáríkà ni o ìyá yìí ara ò ní ní o ara ò ní ní o ara ò ní ní o obìnrin ní àwọn ọmọ lẹ́yìn àgbègbè wọn tí màá fi kún lọ́wọ́ àwọn mi ò ní kún lọ́wọ́ mo máa tí màá ṣe fún tó máa fi jù báyìí lọ àwọn mi ò ní ṣe má ṣe é Ọlọ́run sì ó di oore tí ẹ náà báyìí kò sì lè jù lẹ ẹ dákun ẹjọ́ ẹ̀yin obìnrin ẹ bá dé tẹ́ ẹ fi kún wa lọ́wọ́ ẹ fi kún wa lọ́wọ́ àgbájọ ẹ máa mánéjì wa ni bí Àmírà bá ń retí kí bàbá wa mi wò ó pé kọ́ tó ṣe gbogbo tí wọ́n ṣe wò ní ṣe kankan wọ́n ṣe ojúṣe wọn bàbá àdúgbò wa dá pátá àtọkùnrin àtọbìnrin ọkùnrin retí ẹ tó kọ́kọ́ ṣe dáadáa obìnrin náà retí ẹ tó kọ́kọ́ ṣe dáadáa ìwé ìjọba ló ń ṣọ́ra ẹ ní ṣe kankan ìwọ ọkùnrin ṣe tiẹ̀ obìnrin ṣe tiẹ̀ mọ́ gbójú ara yín Ọlọ́run kó bá fi wà pẹ̀lú yín o inú mi dùn gbogbo ẹ wọ́n ti ń dìde wọ́n tún gba báyìí wọ́n tún ṣe iṣẹ́ àfáà pé ọmọ àfáà níbi ìdílé àfáà ló ti wá ibi náà lè ṣe iṣẹ́ yìí ó yóò wá dé òkú lẹ́ẹ̀pẹ̀tẹ̀ yóò wá kó àwọn ọmọ sẹ́yìn dáadáa yóò wá kó wọn síwájú ojú agbó sì mọ dàrú lọ ó sì mọ ọkà sẹ́yìn dá ọkọ̀ ló mọ wá ṣe ẹ̀sìn tó máa ṣe sẹ́yìn dá kí ló ń ṣe tí lè bá dàrú kọ́ ó wò pé àwọn sẹ́yìn dá gbogbo ayé ló pè wọ́n sẹ́yìn dá gbogbo tí ó wà á kàn yín lábùkù Ọlọ́run mọ́ di ẹ̀rí a'udhu billahi minash shaitonir rajim ó ti kí o gbòjòkó ó kí o gbòjòkó lọ́kùnrin lóbìnrin ẹ̀dá púpọ̀ bínú ojú àlejò bí ojú
ọmọ kókó ni o kì í ṣe bí ojú afọ́jú o ọlọ́run ní fún mi lójú ojú àlejò bí ojú ọmọ kókó tí bá padà pẹ́ láàrin yìí dá gbogbo yín mọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Knowledge is power. Agbára ni ìmọ̀ tá a máa ń kọ́. Aya Al-Qur'an nígbà tó lọ ń sọ̀rọ̀ nípa Ànábì Ádámù. Ó wá ní Ádámù, a dá lẹ́yìn àwọn màláíkà, a dá lẹ́yìn àwọn àlùjànnú. Ádámù ni ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta tá a kọ́kọ́ dá. Àkọ́kọ́ àwọn tá a kọ́kọ́ dá làwọn màláíkà. Lẹ́yìn àwọn màláíkà, àwọn àlùjànnú. Lẹ́yìn náà ló wá kan àwa èèyàn. Èèyàn wá bẹ ní third position. Ń bẹ lẹ́yìn Ọlọ́run wá ní láti ẹ̀yìn ẹ̀ a sì mú Ádámù á jù síwájú. Ádámù wá dẹni tá a ní kí màláíkà ó forí kanlẹ̀ fún. Màláíkà wá forí kanlẹ̀ fún Ṣèitán, òun ò kí ń ṣe màláíkà, òun wá sún sẹ́yìn. Ó lè mi ò sí lára wọn. Ọlọ́run ní lóòótọ́ ò sí lára àwọn màláíkà lóòótọ́. Àmọ́ lónìí mo pàṣẹ fún wọn náà àlùjànnú ni ọ́. Forí kanlẹ̀ fún. Ó wá di ẹ̀dá méjì tọ́lọ̀ ní kó forí kanlẹ̀ fún ẹ̀dá kan ṣoṣo. Àwa wá lọ àwa bọ̀, àwa ní kí nìdí? Àwa rí wípé wa allama Adama al-asma'a kullaha. Wa allama Adama al-asma'a kullaha. A rí pé torí ìmọ̀ ni Ọlọ́run kọ́ Ádámù ní ìmọ̀. Ìmọ̀ wo lọ́lọ́run kọ́ Ádámù? Ó kọ́ Ádámù ní orúkọ igi. Nígbà tó lọ́n dá igi tán igi ò tí ì lórúkọ. Wọn ò tí ì mọ̀ ní tree, wọn ò tí ì mọ̀ ní igi, wọn ò tí ì mọ̀ ní ṣájáwù. Ọlọ́run wá ní Ádámù sórí igi tó ń wò yìí, orúkọ rẹ̀ ó mọ̀ jẹ́ igi. Sórí eléyìí tó ń wò yìí odò ni, orúkọ rẹ̀ ó mọ̀ jẹ́ odò. Sórí eléyìí tó ń wò yìí èso ni. Sórí eléyìí tó ń wò yìí òkè ni. Sórí eléyìí tó ń wò yìí ìsàlẹ̀ ni. Sórí eléyìí tó ń wò yìí èèyàn ni. Sórí eléyìí tó ń wò yìí òkúta ni. Sórí eléyìí tó ń wò yìí sìgìdì ni. Ọlọ́run wá kọ́ Ádámù tán, ó wá lẹ́yìn màláíkà. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín, mo wá mọ̀. Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ẹ forí kanlẹ̀ fún Ádámù. Lẹ́yìn tí ń túmọ̀ wípé ìmọ̀ ni máa ń sọ èèwọ̀ ẹ̀yìn dé níwájú. Àwọn ọmọ yìí bí wọ́n ti wà yìí nínú ẹbí tẹ́lẹ̀ ọmọ ni wọ́n. Àmọ́ lónìí tí wọ́n tún ń ka tí wọ́n ń kà wọ́n, bàbá mi ní o tún wá wò pé títọ́ mi ń ka ìgbẹ́ èmi kò lè kà. Lójú bàbá mi náà ọmọ rẹ̀ ti bọ́ síwájú rẹ̀ ibi èmi mo bí ọmọ yìí lóòótọ́, àmọ́ lónìí ọmọ yìí tún bọ́ síwájú. Ẹ̀gbọ́n mi náà wà wú àbúrò rẹ̀ sùn yóò ní àbúrò mi ni lóòótọ́, èmi ni mò ń mú lọ léèwé lóòótọ́, èmi mò ń wẹ̀ fún lóòótọ́, àmọ́ látara tó mọ̀ tí mi ò mọ̀ ó ti jù mí lọ. Téèyàn bá ti lè mọ̀ tó mọ̀ ó ti ṣàgbàrẹ níwọ̀nba. Olùkọ́ tí ń kọ́ wa léèwé lọ́pọ̀lọpọ̀ gbangba mi ẹlòmíì kò fẹ́ ṣe dédé ọjọ́ orí olùkọ́ rẹ̀ tí ó fẹ́ lè rò pé tí kì í bá ṣe torí ìmọ̀ ni ó yẹ kí n la orúkọ mélòó lórí ni tí kì í bá ṣe torí ìmọ̀ ni ó yẹ kí n kojú rẹ̀ ni àmọ́ torí ìmọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò wá di alágbára. Gbogbo ẹnikẹ́ni tí bá ń wá agbára ìsọfún ẹni náà ìgbé kó lọ wá ìmọ̀, tàbá ti wá ìmọ̀ á di alágbára. Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. Ànábì ni máa min khariji kharaja min baytihi fi talabil ilmi. Ó lẹ́nìkan ò ní jáde kúrò ní ilé rẹ̀. Ó wá ní ibo ló ń lọ, ó wá ní wá ìmọ̀ lọ ni, ó lọ léèwé ni o, ó lọ lé kéwú ni o, ó lọ bíṣẹ́ ni o. Àfi kí màláíkà kó tẹ ìyẹ́ ọ̀tún àti ìyẹ́ àlàáfíà kó tẹ ẹ kalẹ̀ fún. Orí ìyẹ́ yẹn ni ó wà á bá lọ, ni ó bá bọ̀ nínú ẹ̀mí. Tí ó fi wá lọ, tí ó fi bọ̀, orí ìyẹ́ màláíkà ni ó tẹ̀ ẹ̀ lọ. Àwa tó jẹ́ pé àsìn náà tó màláíkà, àmọ́ nítorí pé à ń wá ìmọ̀, Ọlọ́run wá sọ fún màláíkà wípé ìwọ màláíkà báyìí kúrò ní àlùjánnà máa lọ sí orílẹ̀-èdè ayé. Tó bá wá débẹ̀ wá lọ sí ẹnu ọ̀nà lágbájá ọmọ lágbájá nítorí wípé ń jáde lọ ń wá ìmọ̀ lọ. Kò bá jẹ́ ìmọ̀ Al-Qur'an, kò bá jẹ́ ìmọ̀ ayé, kò bá jẹ́ ìmọ̀ ti ṣe ọwọ́, tó bá jẹ́ pé ìmọ̀ tí ó ṣe ọ́ láǹfààní tí ó ṣe ọmọlàkejì láǹfààní. Eléyìí náà tún jábọ̀ pé ìmọ̀ lágbára tí ò bá lágbára ni ó dídí ìyẹ́ màláíkà. Èèyàn mọ̀ wá tẹ̀ ẹ́ mọ́lẹ̀, màláíkà ẹ̀dá mímọ́, màláíkà ẹni abiyì, àtúmọ̀ ń bẹ̀rù pé ìmọ̀ ní agbára. Lójú ogun Bádèrù yìí, ibẹ̀ ni àwọn mùsùlùmí ò ti tó nǹkankan. Àwọn kèfèrí àwọn wá jẹ́ 1000, àwọn mùsùlùmí jẹ́ 380. Àwọn mùsùlùmí àyà wọn wá ń já wípé kí ni ó ṣẹlẹ̀ lónìí. Àwọn ìgbà tí wọ́n ké pe Ọlọ́run wá ní lónìí yìí ń ṣẹ́gun fún yín.
wọ́n wá ja ogun kan wọ́n pè ní Hunain. Ojú ogun Hunain yìí àwọn mùsùlùmí wá pọ̀ àmọ́ gbà tí wọ́n jọra wọn lójú tí wọ́n wò pé á pọ̀ Ọlọ́run níbẹ̀ ti pọ̀ tó yẹ ogun fọmọ yìí lórí. Òjò tí yẹn bá ti ríra ìlú wájú Ọlọ́run kò ní rí nǹkan kan gidi mọ́. Ìjọ tí yóò bá ti wá ríra ìlú mọ̀ rí oore yóò mọ̀ rí dáadáa. Lójú ogun Bádìrù yìí àwọn mùsùlùmí wá kó àwọn kèfèrí lẹ́rú. Wọ́n wá kó kèfèrí 70 wọ́n kó wọn lẹ́rú. Wọ́n bá dẹ̀ kó èèyàn lẹ́rú láyé lánàá ẹni tẹ́ ẹ bá kó lẹ́rú yẹn nínú kó béèlì ara ẹ̀ àbí kó béèlì ẹ̀ àbí kẹ́ ẹ̀yàn da ẹ̀ láti lú wa. Tó dẹ̀ fa sábàbí ogun yìí ni wípé nígbà tí àwọn ará Mọ́kà tí wọ́n gbọ́ pé àwọn mùsùlùmí ń lọ Mọ̀dínà wọ́n bẹ̀rẹ̀ sí lọ dá wọn lọ́nà wọ́n gba dúkìá wọn wọ́n gba ilé wọn wọ́n gba gbogbo nǹkan ní wọn olówó wá di olòṣì. Ara wa ń kan àwọn ará Mọ́kà tí wọ́n ṣe jíra lọ sí Mọ̀dínà lẹ́yìn Ànábì kí ló dé àní gangan mọ̀ nítorí bá ń bọ̀ wá Mọ̀dínà wọ́n sì ń dá wọn lọ́nà wọ́n sì ń gba gbogbo nǹkan ní wá. Wọ́n wá Ànábì yàn dá fún wa ká gbógun tiwọn Ànábì ní rárá Ọlọ́run ò fún mi yàn dá ká gbógun tiwọn. Ó wá tó àsìkò kan Ọlọ́run wá sọ wọn ká ẹ̀tọ́ yín bẹ lọ́wọ́ wọn ẹ lọ gbà á. Wọ́n wá gbọ́ báwọn kan pọ̀ wọ́n gba ọ̀nà Bádìrù torí Bádìrù yẹn ọ̀nà kan ni tó ń bọ̀ láti Ṣáàmù ó wá wọ Mọ́kà. Wọ́n wá gbọ́ pé àwọn tí wọ́n gba ọ̀nà Bádìrù yẹn wọ́n gbé ọjà kọjá. Tẹ́ bá rí ọjà náà gbà yóò di díẹ̀ nínú dúkìá wa tí wọ́n gbà. Ó dà gẹ́gẹ́ bí wọ́n ti gba bíi 1 billion lọ́wọ́ èèyàn. Kí ẹ wá gbọ́ pé ẹni tó ti gba 1 billion lọ́wọ́ yìí ó ń gbé ọjà 50,000 àbí ọjà 50 million ó ń gbé kọjá. Ọlọ́run wá fún wọn yàn dábí ẹ lọ gba ọjà yín ní ọwọ́ wọn. Wọ́n wá fẹ́ lọ gbà á àwọn yẹn ti wá gbọ́ pé wọ́n bọ̀ báwọn yẹn sáré gba short cut inú wọn ò wá rí wọn ká mọ́ bẹ̀. Inú wọn wá bàjẹ́ àwọn kèfèrí tí wọ́n ti wá lọ yìí ìdí ẹ̀kọ́ mọ́ lọ wọ́n tún wá padà wá wọ́n láíláí àwọn mùsùlùmí yẹn wọ́n mọ̀ fẹ́ kọjá ìyára wọn àwọn alọ́fẹ́ máa dún wọn wá wọ́n wá padà wá síbẹ̀ wọn ibẹ̀ lógun Bádìrù ti wá ṣẹlẹ̀ nígbà tó wá ja ogun Bádìrù tán wọ́n wá kó àwọn 70 lẹ́rú ẹ̀sìn fẹ́ kí pọ́pọ́sì wọn ní pé wọ́n fẹ́ gain weight díẹ̀ káwọn náà tiẹ̀ lè ní agbára wọ́n fẹ́ àkúwáyé àwọn nǹkan kan lọ́wọ́ wọn fẹ́ àti dọ̀lẹ́ àní nǹkan kan ó wá di pé ẹni tó bá ti mú bóyá àwọn ẹbí rẹ̀ kọ́ wá san iye báyìí bóyá 5,000 naira lápèjúwe ẹbí ẹlòmíì wá ń san ẹbí ẹlòmíì wá ń san àwọn kan wá ń bẹ wò wá rí yẹn kankan wá gbà wọlé àwọn tí wò wá rí yẹn kan wá gbà wọlé yàrá tó wá wò wọ́n sún ó ní ìjà rẹ̀ nìkan lu yín tó mọ ìmọ̀ kan tó bá mọ ìmọ̀ kan tó bá ti lè bá wa kó àwọn ọmọ wa yìí ní ìmọ̀ yẹn tí wọ́n dẹ̀ mọ̀ àyẹ̀dá rẹ̀ ó wá ní kí ẹni tí ò lówó tí ó gbà lẹ̀ ìmọ̀ ló wá padà gba ẹni yẹn lẹ̀ nílùú mọ́kàsíre ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ kọ wọn ò mọ̀ kà àbáwọn èèyàn díẹ̀ nù wọn àdébà ní ìwọ tó wá mọ̀ pé o mọ̀ kọ nínú àwọn kèfèrí yìí o ṣé wàá kọ́ àwọn ọmọ tiwa bí wọ́n ṣe ń kọ bí wọ́n ṣe ń kà tó o bá ti lè kọ́ wọn àátù ẹ lẹ̀ ẹ rí i pé ànábì value knowledge débi pé ó tún gba knowledge lọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí lẹ́yìn tó túmọ̀ sí pé tí mùsùlùmí bá rí àǹfààní lọ́dọ̀ ẹni tí kì í ṣe mùsùlùmí gẹ̀ á tún mú un bẹ̀ pé ìmọ̀ ni ẹ jẹ́ kí n gbà á tí n bá ti gbà á tán ó di tèmi. ìyẹn ló fà tó jẹ́ pé arọ́bìṣì àwọn tí wọ́n sọ pé ọmọ àwọn òní lọ léèwé kan wọ́n ní kí ló dé wọ́n ní kìrìsìtẹ́nì ló dáa lẹ̀ ẹ mú mọ̀ ń bẹ́ẹ̀ ìsìláàmù ń ṣe ẹ̀sìn ẹmọ́ ké ẹmọ́ kàwé nítorí kí ni nítorí pé kìrìsìtẹ́nì ló ní léèwé yẹn kìrìsìtẹ́nì ló ní bàálù tó ń wọ̀ mọ́wọ́ bàálù mọ́ ó ṣe pé kẹ́tẹ́kẹ́tẹ́ sọ́nà kó mọ́ ọlọ́mọ́ kà nísìn ọ̀rọ̀ ẹ̀sìn òde bí ọ̀rọ̀ ìmọ̀ a máa ń mú knowledge ní everywhere tá a bá ti rí knowledge kódà rí kàwé pé lójú ogun kan wọ́n ṣe sàábé kan léṣe ànábì sì ní ẹ gbé lọ fún dókítà báyìí dókítà tí wọ́n sì gbé lọ fún ẹlẹ́sìn mìíràn ànábì nítorí pé òun ló mọ̀ ọ́ jù táwọn gbé fún mùsùlùmí tiwa yóò pa ni kí ló dé tẹ̀ ń fi ẹ̀sìn tẹ̀ fi ń discriminate àwọn nǹkan tí ó yẹ kẹ́ fi discriminate wọ́n lọ hospital yẹn kìrìsìtẹ́nì ló níbẹ̀ gbé lọ hospital tí dókítà ọbẹ̀ tí ó mọ ògùn ìyàwó rẹ̀ ó kú dànù ó wá ní mùsùlùmí ni wọ́n kàn fẹ́ fi owó ẹ̀sẹ̀ pa ìyàwó rẹ̀ ni ó gbé lọ bí tó nítumọ̀ tí wọ́n máa ti tọ́jú rẹ̀ àlàáfíà àti ìmọ̀ yẹn ló ṣe pàtàkì lójú ogun bá dìwé àwọn kan wá ń bẹ tó yẹ pé ìmọ̀ yẹn ni wọ́n fi tú ara wọn lẹ̀ nínú àwọn tó wá kọ́ ní bọ́ ṣe ń kọ́ bọ́ ṣe ń kà nínú wọn ni Zaid bin Sabit Zaid bin Sabit yìí níbi ojú ogun yìí ibẹ̀ lòun ti kọ́ bí wọ́n ṣe ń kọ́ bí wọ́n ṣe ń kà òun ló padà wá di ẹni tó padà kọ Al-Qur'an tá ń kà lónìí ó di pé níjọ́ tí wọ́n ń wá ẹni tí ó kọ Al-Qur'an Zaid bin Sabit òun ni wọ́n pè ní annahu katibul wahyi nítorí pé lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó là ànábì máa ń pè pé Jibril ti wá o ó dẹ̀ sọ báyìí bí a bá ń kọ́ lẹ̀
yóò máa kọ́lẹ̀ látara ìmọ̀ tó mú lára kèfèrí tó túnmọ̀ pé knowledge is power. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ìkànnì àwọn sàbí ànábì Muhammad ṣẹ́yìn tó bá dáwọ́ àwọn companions ànábì àwọn kan wà tó yẹ pé àgbàlagbà ni wọ́n àwọn kan wà ọmọ kékeré ni wọ́n ṣé wá rí àwọn ọmọ kékeré yẹn ẹ̀ lè mọ ẹgbẹ́ ọmọ kékeré ni wọ́n tá bá ń dárúkọ wọn àmọ́ dárúkọ wọn bí wàá tó yẹ pé age mate ni gbogbo wọn kò sóhun méjì tó fà á tó kọjá pé ọmọ kékeré tó bá ti lè ní ìmọ̀ bí àgbàlagbà á kò sí sáfù àgbàlagbà ó ṣe dédé iná kẹfìrà bìlà ilé máa sùkàrà iná sọ̀gìrà làwọn ilé mọ́ máa lé mú bàrà. iná kẹfìrà bìlà ilé mi máa sùkàrà iná sọ̀gìrà làwọn ilé mọ́ máa lé kú bàrà. ilé ìyáwó ìgbé ìmọ̀ ní máa ń sọ̀yàn lálágbára tó bá ń wá pàwà ìmọ̀ ní agbára. Nelson Mandela wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn kan wípé education is the most powerful weapon which we use to change the world. Wọ́n ní the most powerful weapon òun náà ní education, not money, not fame, not anything. Education ni. kò wáyé lára rẹ. ìyá inú òtún yọ àti ká tún kí àwọn tó bá ní ìmọ̀ yẹn ilé ìjẹ́ káwọn ìgbé ní ìmọ̀ ṣe pàtàkì. Bákan náà wọ́n tún wájú oyé wa ìgbé ìran méjì ní ìmọ̀. We have two types of knowledge. Ìran méjì ní ìmọ̀. Ìmọ̀ kan bẹ al-ulumu dunyawiyya, ìmọ̀ tayé. Ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni al-ulumu ad-diniyya, ìmọ̀ tẹ̀sìn. Ṣé wá rí ní àyè mo fẹ́ ká máa balẹ̀ ká gbọ́ òun dáadáa. Ọmọ yẹn máa ń ṣe mistake débi bí wọ́n máa sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ kéwọ́ ẹkú ìyàwó kéwọ́ ẹkú ìyàwó ni wọ́n ti máa ń kọ wákà yẹn. Ṣé irú àwọn wákà yẹn tẹ́ kéwọ́ ẹkú wákà yẹn ò dáa. Nítorí bí ẹni tí ò kéwú ti ń wà ọ́ lọ bí tó ń lọ, kéwú kọ́ ló fi ń wà ọ́ bẹ̀yẹn, ìmọ̀ kan náà ló fi ń wà ọ́. Ẹni tí ò kéwú ó kú ìyà mẹkáníìkì rẹ tó ń tún mọ́tò rẹ ṣe. Ẹni tí ò kéwú ẹkú ìyà tẹ́lọ̀. Ọlọ́run ní kí oníkálukú wa lọ kọ́ ìmọ̀ nípa ayé. Ìmọ̀ tí wàá kọ́ nípa ayé tí wàá máa fi mú oúnjẹ wá sórí tébù rẹ̀ ó nílò rẹ̀. Ọ̀gá wa àmì wa ọ̀rọ̀ máa lọ rẹ̀ bí wọn. Ìmọ̀ kan táyé ń bẹ lára tí wọ́n náà kì í ṣe ìmọ̀ tẹ̀sìn nìkan. Ká ní pé ìmọ̀ tẹ̀sìn lásán ni wọ́n máa kanra wọ́n sì máa gbáyàn lójú ni. Wọ́n máa rí náà sí láwọ̀ ni. Àwọn ìmọ̀ táyé ń bẹ lára wọn. Wọ́n ní ìmọ̀ táyé tí wọ́n fi ń jẹun. Ìmọ̀ táyé ṣe pàtàkì. Ó ṣe kó bí ìmọ̀ táyé wá jẹ́ ìmọ̀ ṣàìtọ́ọ̀nù. No, ìmọ̀ táyé òun ṣe ìmọ̀ ṣàìtọ́ọ̀nù. Ó ní ìgbà tí wọ́n gbọ́ aláìní bá tó lọ sí ọ̀nà ṣàìtọ́ọ̀nù. À ń ṣiṣẹ́ mẹkáníìkì tó ń ṣiṣẹ́ ṣàìtọ́ọ̀nù. Àbọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní gbá wa lóṣù tó fẹ́ gbà mọ́tò di èèyàn èṣù ni ẹ́. Ẹlòmíì ó lè kú ní mẹkáníìkì. Tí mọ́tò bá bẹ̀rẹ̀ kó di ònífi rẹ̀. Bẹ́ẹ̀ náà ní báyìí, tí wọ́n bẹ̀rẹ̀ gbẹ̀mí báyìí, wà láì dára fi padà lẹ́yìn ní. Gbogbo owó ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀, ìmọ̀ táyé yẹn lè jùmọ̀ ṣe ìtọ́nù wọn yín lọ́wọ́ ìdáàbò ẹ̀ padà. Ṣé wá bí màá tẹ̀sí náà, ó lè dìmọ̀ ṣẹ̀tọ́nù ẹ̀ lọ́wọ́. Kéwú lèèyàn fi ṣépè náà. Ẹlòmíì kéwú ló ń gé àdìdé yàrá ìwọ̀n gbogbo àmì ṣépè. Gbogbo yóò ṣun ní kú ní ẹ̀yìn kọ́ o. Bí mo ṣe àwọn èèyàn ẹ wọ náà ni ṣètí mọ̀ tẹ̀sí náà lónìí. Wọ́n ìmọ̀ ẹ̀sìn tó níyẹn kò fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí. Àti mọ̀ táyé àti mọ̀ tẹ̀sí méjèèjì náà ló lè jìmọ̀ ìṣùmọ́yàn lọ́wọ́ dé ìwà fúra. Ìmọ̀ àtayé níwọ̀nba kí ló yẹ ká ṣe kí ló fi ní wọ́n fi jẹun kó dàbí èèyàn mọ̀. Ìmọ̀ tẹ̀sìn ó wá pín sọ́nà méjì. Ìmọ̀ tẹ̀sìn pín sí fárídù kìfáyì. Ìmọ̀ tẹ̀sìn tó jẹ́ compulsory tó jẹ́ pé àwọn kan bá ti lè mọ̀ ó ti tó. Ìkan bá jẹ́ fárídù àìní ó ṣe pé àwọn kan ni ó mọ̀ ìwọ náà gbọ́dọ̀ mọ̀. Fárídù kìfáyì ni pé gbogbo wa kọ́ la máa di àáfàá ńláńlá. Àmọ́ afẹ́ kí gbogbo wa ká nímọ̀ pa Kùránì nítorí pé gbogbo wa la máa kírun àbí bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí a máa kírun àbá ní kírun ọ̀ranyàn ni fún mùsùlùmí kó mọ Fátíà ọ̀ranyàn ni fún mùsùlùmí kó mọ tí ó ké lẹ́yìn Fátíà àmọ́ ká wá tẹ̀síwájú nípa ìtumọ̀ Fátíà ká mọ̀ jinlẹ̀ jìdò Ọlọ́run ní agbé fáwọn kan wọ́n jòkó tì tá a bá ti wá rí àwọn kan tí wọ́n jòkó tì gbogbo yín pátá lè ṣe rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ń bínú bí ẹnìkan lọ jòkó àfà irú ẹni bẹ́ẹ̀ ò mọ̀ ibi ẹni tó jòkó àfà yẹn ó bí ẹsẹ̀ kúrò lọ́rùn yìí ni ó bí ẹjọ́ kúrò lọ́rùn yìí ni torí ta bá rí àwùjọ kan tá a bá ti lè rí àwọn tó jòkó tí wọ́n ń bísí ti Kùránì jinlẹ̀ jìdò
inú òbí ọlọ́run àmọ́ ọlọ́run ò sọ pé gbogbo apáta ní káwà lọ jòkó tí ní jílẹ̀ jìdò lápèjúwe nígbàtà fi ń kéwú tó jẹ́ kéwú kùránì tó rántí dáadáa àwọn àfáà wa tí wọ́n bá rí àwọn ọmọ kan tí wọ́n ké kùránì tó wá nígbà ọmọ yẹn padà wá ń lọ skúù wọ́n ní àyè wọ̀nyí ti padà bàjẹ́ àdúgbò tẹ̀síwájú kéwú ó padà wá ń lọ lé ìwé nísìn àṣẹ̀wá àṣẹ̀wọ̀ lónìí báyìí àwọn ọmọ táwọn àfáà wa sọ báyìí wọ́n ti padà bàjẹ́ àwọn ọlọ́bí ṣe ṣí àmà lóde nítorí pé àwọn èèyàn tún lówó lọ́wọ́ àwọn ọmọ ìlú ìtọ́jú owó sì ti kéwú nìkan lọ. bọ́lọ̀ ṣe wá tu ayé nìyí àwọn kan máa wà níbi tó wà yìí ẹ má gbé wọn ṣépè. àwọn tó bá dùn kó sì di àfa ìlú àṣọ ọ̀nà ẹ gbájúmọ́ dáadáa orí bọ́lọ̀ nílò ẹ̀yìn náà. bẹ́ẹ̀ náà wá ní iṣẹ́ ìtayé náà ní compulsory ó tún wá ní ìfúnjẹ́ pé kò ń ṣe compulsory fún everybody compulsory ni fún everybody kó níṣẹ́ kan tá a máa fi jẹun but compulsory kọ́ ni fún everybody ká lọ gbogbo ṣẹ́ ìwọ nìkan tailor ìwọ nìkan hairdresser ìwọ nìkan ó wá kọ́ṣẹ́ bíi mẹ́wàá pọ̀ àṣẹwọ́ àṣẹwọ́ ò ní padà rí nǹkan ṣe yanjú wàá mú kan tí wàá mọ̀ dáadáa yìí tó kù yẹn wàá kàn máa mọ̀ díẹ̀ nínú ẹ̀ tó bá ti wá àwọn tó mọ̀ dáadáa wàá wá yẹn dá yẹn fún wọn pé àwọn ilé ló mọ kìíní ìwé ẹ̀lẹ́lẹ́ lómi tó bá ń lo àwọn àdàbí ìwà ní fún wọn bá wọn fa kéwú àwọn náà kéwú kọ́ dédé yìí wọ́n bá wà tá a jòkó ti ké wọ́n bá wà jiyàn kéwú o níbẹ̀ jiyàn ṣe ti ẹ o iṣẹ́ ti wà yìí àmọ́ dáadáa ọ̀wọ̀ àwọn náà kéwú kọ́ ẹ̀sìn lẹ́nu báyìí àwọn náà kéwú yóò wá kọ́ ọ̀nà ọ̀sùn náà sọ̀rọ̀ àdìsí náà fi ń ṣe wọ́n níbi yóò kàbá wa iṣẹ́ ti ẹ mọ́ dáadáa àwọn náà lọ mọ́ dáadáa ló bá tẹ́ pé nígbà tí a bá tẹ̀lé bàbá lọ sí hajj tàbí umra ẹ máa rí wípé ẹni tí ó dá lè ṣe ilẹ̀ ẹni tó mọṣẹ́ tí ń ṣe dáadáa ni. bíbẹ̀ ẹ̀kọ́ wà láì tàlá ẹlòmí àpọ̀ ẹ̀ lọ sí hajj báyìí àwọn tó kọ́ lọ́bẹ̀ náà bàbá máa kọ́ níṣẹ́ pé CEO báyìí lọ ṣe ń tàwa fún wọn bàbá máa kọ́ CEO níṣẹ́ torí pé kò mọ̀ dáadáa ó wà di àfa àwọn ọmọ wà lọ́mọlẹ́gẹ́wò ó jẹ́ àmìrán ló darí yín wà á kẹ́kọ̀ọ́ ó jẹ́ àmìrán ló darí wà á kẹ́kọ̀ọ́ wọ́n ti mọ tó fẹ́ ṣe dáadáa ìmọ̀ tó ṣe pàtàkì ní pé ìmọ̀ tó bá fẹ́ mọ̀ ìdápẹ̀já mọ̀ dáadáa tá a bá wo àwọn òyìnbó wọn ní nǹkan kan tí wọ́n fi yàtọ̀ sí wa kọjá pé ohun tó bá fẹ́ mọ̀ wọ́n máa mọ̀ dáadáa tó bá fóònù tó fẹ́ bá túnṣe wọ́n máa mọ̀ dáadáa tó bá bá gbóni wọ́n máa mọ̀ tí fún tẹ̀dọ̀ tó bá yẹ kó wọ́n fẹ́ máa tún pléènì ṣe wọ́n mọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ nìkan bá tún pléènì ṣe nàìjíríà ní sìgbà tó bá sọ pé òun ti túnṣe máa lọ ẹ̀rí ọ̀gbọ́n dẹ̀ tí wọ́n jẹ pé ṣé bí kò bá fẹ́ tì báyìí ṣé yóò tiẹ̀ fò ṣé yóò tiẹ̀ bí oníjó kò tí wọ́n mọ̀ pé nàìjíríà ló túnṣe lórí ọ̀yà yóò mọ̀ jáde torí àti àwọn níbi pé kọ́ nǹkan tá a bá fẹ́ kọ́ dáadáa òtún mọ́tò fọ́mọ kan ní nàìjíríà jò ní ó fẹ́ gbẹ̀mí mọ́tò mi nígbà tó dáa ìgbà wọn á gbẹ̀jọ ògbólẹ̀ tó ti ń ṣe ìyàwó mi ó lóun ti ṣe ààbò níbẹ̀ ọmọ yóò síríọ̀sì mọ́ ẹbí ò sí iṣẹ́ mọ́ ó ti ń ṣe nǹkan ní ìkúdè ń ṣiṣẹ́ ó dẹ̀ ń ba mọ́tò onímọ́tò jẹ́ bẹ́ẹ̀ pé mọ́tò ẹ̀lómi fẹ́ lánà wọn ẹ̀dàgbẹ̀jọ mọ́ fi mọ́tò bẹ́ẹ̀ ṣeré mọ́ ilé yìí ti ń ṣiṣẹ́ ní o gbogbo iṣẹ́ tàbá fẹ́ ṣe pátá ìjà àmọ̀ dáadáa ó wá débi ìmọ̀ Al-Qur'an anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dàgbẹ̀ bá yorùbá anabi sallallahu alayhi wa sallam anabi ni the best prophet ayébẹ̀kọ́ kò sóhun méjì tó sọ di the best Qur'an ni o Jibril òun ni kọ́kọ́ ni màláìkà tọ́lọ̀ dá o lójoojúmọ́ màláìkà tọ́lọ̀ dá ó lé ní 100,000 daily ẹnu ọ̀nà kan sì ń bẹ láti jẹ́ náà táwọn màláìkà 100,000 bá ti wọ bẹ̀ báyìí wọn ò tún ní jáde mọ́ wọn ò sì ní rí wọn mọ́ àwọn 100,000 tí wọ́n wọlé wọn ò ní jáde wọn ti lọ́nu ibi tí wọ́n wá lọ Ọlọ́run nìkan ló fọwọ́ màláìkà tí wọ́n bẹ lórí ìdúró wọ́n lé ní mílíọ̀nù màláìkà tí ń bẹ ní ìrùkù wọ́n lé ní mílíọ̀nù màláìkà tí ń bẹ lórí ìforíkanlẹ̀ wọ́n lé ní mílíọ̀nù màláìkà tí ń tẹ̀lé èrè àti kiri iṣẹ́ wọn pé wọn ò lóǹkà nígbà táwọn èèyàn kò wá ti lóǹkà ẹ wo Canada yìí ó ti jìnnà tó tẹ súnmọ́ lọ́n pẹ́kípẹ́kí ẹ wo bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí màláìkà kẹ̀kẹ́ wá ń bẹ lára oníkàdúgbò wa báwọn ẹ wá wuyi màláìkà tó wà tó yẹ kọ́nà ní màláìkà tí ó mọ wà lọ́tún lọ́sì yóò mọ kọ́ dáadáa yóò mọ kọ́ ìdá ọlọ́run wá mú màláìkà kan ó wá fà á síta ó wá pè ní màláìkà Jibril àwa wà lọ́wọ́ àbọ̀ pé kí ló dé kí ni Jibril ṣe wọ́n náà àwa rí i pé Kùránì tọ́lọ̀ fi ẹran sáà nábì ló sọ ọ́ dẹni ẹ̀ṣà Allahu Akbar torí pé òun ló mú Kùránì wá ṣé
Ànábì Musa alayhi salatu wa salam ó ní ìwé tiẹ̀, Ànábì Ibrahim ó ní ìwé tiẹ̀, gbogbo àwọn ànábì tó ti wá ṣáájú náà ní ìwé tó lọ fún wọn. Àmọ́ gbà tó di pé Jibril lọ mú Kùránì wá báyìí Ọlọ́run ní o ti kọjá lọ àwọn tó kù. Ramadan òun lóṣù tó lágbọ́n lẹ́yìn lọ bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́ Kùránì náà ló sọ níbẹ̀ o nazala fi il-Qur'an fakarramo Kùránì sọ̀kalẹ̀ nínú Ramadan báyìí kó lẹ̀ sọ lóṣù àpẹẹlẹ bíbẹ̀ kọ́ oṣù ájìlú ẹ̀kọ́ lágbọ́n lójú lágbàáyé kò sí oṣù tí gbogbo ayé bẹ̀rẹ̀ mọ̀ dáadáa tó oṣù ájì tó bá tó àsìkò yẹn gbogbo ayé pátákó wà fún àwọn ọjọ́ síbẹ̀ nígbà tí Kùránì sọ̀kalẹ̀ báyìí lọ́wọ́ kan náà lọ́wọ́ bí àpẹẹlẹ ẹ̀kọ́ ní oṣù yẹn ó wá dá àpẹẹlẹ ẹ̀ padà sí oṣù Ramadan nítorí kí ni nítorí Al-Qur'an ṣé ẹ̀ fà mí ká lọ Kùránì tí wá sọ̀kalẹ̀ lóru Laylatul Qadr Laylatul Qadr kò tó mẹ́wàá Zulhijja o bàbá mi mẹ́wàá Zulhijja àkọ́kọ́ ìlú ẹ̀ láti máa ṣe hajj ìlú ẹ̀ láti máa ṣe gòkè àkàfà wọ́n ní ìlú ẹ̀ lọ́nà wọn sọ pé èmi ọlọ́mọ wá dúró sọ́jà àwọn ọ̀dà ìkàbá yìí ọlọ́mọ máa ga wọ́n á ní kó dé ọmọ dá òkè ìṣódà wọ́n á ní ṣòwò sí ọlọ́mọ dá ìfẹ́ ni wọ́n dá wọn lọ́wọ́ fún dáwọ̀ àwọn nìyẹn tí wọ́n ń sinmi ẹ̀ tí mo bá bá kó àwọn tó jẹ́ àbá ọlọ́mọ máa lé ìṣódà báyìí ní oṣù wọn dá àbá àwọn ọjọ́ tó kù báyìí ọlọ́wọ́ sọ ọdún ìlú ọlọ́wọ́ bá rí ìkàdé bá ń ga yóò sọ ọdún ìlú láti àwọn ọmọ ẹ̀ àwọn ọ̀dà yóò máa bẹ ṣe ọlọ́ọ̀lẹ́ ìkàdé ọlọ́ọ̀ṣẹ́ ní ilé adẹ́mọ́dà ọ̀dẹ́mọ́ lórí kí náà bá ní kò mọ òwò wá tẹ̀lé ẹ̀ kọ́nà kọ̀ọ̀tẹ́ nìkan kúlẹ̀ tó lẹ́nu wọn sí àbí ọlọ́run fi kú ẹ̀ lọ àbí ọlọ́run fi pọ̀ àbí ọlọ́run fi pọ̀ àbọ̀ ọlọ́run wọn aláṣẹ orúkọ aláṣẹ kò tún hàn pa ń ṣẹ́ yóò tún wọn kẹ́ wá sílẹ̀ ọwọ́ ní bá ti ní òkè àràbà ọlọ́run wọn aláṣẹ fáàrí àwọn láìka ẹni wọn wá wọ òhò wọn máa wọ báyìí wọn lè sọ̀rọ̀ bí mẹ́wàá Zulhijja yẹn ṣe wá lọ́lá tó jẹ́ pé inú ẹ̀ la máa ti sùn sí Mínà inú ẹ̀ la máa ti kó ayọ̀ sí Muzdalifa inú ẹ̀ náà láti máa gún òkè àràfá inú ẹ̀ náà ní gbogbo àwọn èèyàn ó mọ̀ pátá pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run inú ẹ̀ náà ní gbogbo ayé wọn wá tàwa fún Káàbà lọ́sàn-án láàárọ̀ lóru tòun ti bẹ́ẹ̀ náà ìjọ tí Laylatul Qadr gba Kùránì báyìí tí Ọlọ́run sọ pé Kùránì sọ̀kalẹ̀ Laylatul Qadr Ọlọ́run ní agbé ọlá yẹn kú òfún mẹ́wàá yẹn ọlá yẹn wá di òru Laylatul Qadr Kùránì tún wá sọ̀kalẹ̀ sí ìlú Mọ́kà Mẹ́dínà àwọn ní káwò dáadáa ẹ sọ nǹkan tí Mẹ́kà Mẹ́dínà fẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ àwọn Amẹ́ríkà Canada yìí wọ́n ń bẹ́ lẹ́yìn wọn ni ló fi jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ gbà yìí tẹ́bá wá láti Amẹ́ríkà Canada yìí tẹ́bá dé Mẹ́kà yìí kò kí jọ inú jù tí ẹ bá wá láti Nàìjíríà yìí lọ́wọ́ jọ inú náà àti àlẹ́ kí Mẹ́kà sí Canada yìí wọ́n ti yé lé yìí no they don't have Mọ́kà they don't have plan this was so Igbo meeting no they don't need to treat us like that we are humans ọ̀sẹ̀ ìwé èèyàn ní wá ẹ̀yà bí i ilẹ̀ ìjọba nílẹ̀ ìfún ọjọ́ olójú òṣùwò méjì tí ò jẹ́ kójú èyí lójú pé èyí ti rí best life àmọ́ tó ti bẹ́ẹ̀ náà rí Mọ́kà Mẹ́dínà ò ṣe fọwọ́ gbá sẹ́yìn o àwọn ará Canada àwọn náà mọ̀ lọ́kàn ara wọn pé Ọlọ́run kẹ́ Mọ́kà Ọlọ́run kẹ́ Mẹ́dínà kí ló fà á Kùránì èyíkéyìí ilé tí Kùránì bá fásọ̀ kalẹ̀ sílẹ̀ ilé yẹn ti kó nílé lásán ẹ bọ́ sọ ilé yìí di ilé bàbá olówó kan bàbá olówó àfáà wá sa Kùránì fún ó wá kó owó lẹ̀ sórí débù ó sì wọlé lọ nígbà tí ó fi dé padà kò bá bá owó mọ́ ó bá di ọ̀sẹ̀ kejì bá gbé àfáà gbà ó lè ní àbá ní kí ni mo ṣe ó ní wọ́n bá ń sọ̀rọ̀ ló bá kọ́ ti fóònù fóònù ní oṣù kan kò bá fà sọ̀rọ̀ lẹ́yìn bí oṣù mẹ́ta àfáà bá wá olówó kan gbé àbú olówó kí ni mo ṣe àbú olówó ní ẹsẹ̀ mi mo kó owó lẹ̀ sórí débù ẹ sì kó ó ti ní mi ò ní bá yín sọ̀ kẹ̀kẹ́ àfáà bá bẹ̀rẹ̀ sí ní sunkún olówó bá dá àtọ́ ẹgbẹ́ tí náà ní òkun yín láyà tí lọ́rùn ábà níbi òkú owó yìí tí ń pa mí lẹ́kùn ní ọ̀wọ́ ayé yìí ó ní kílódé ó ní okòwò ló tún lọ́wọ́ ayé mi pa ọ lẹ́kùn ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹ̀dá kò ṣe mo lè wọnú yàrá yìí ó ní kó tún wá kówó ìmáàmù mọ́mú olè níbi òwá kówó àti ṣe mo lè wọnú yàrá yìí nígbà tí wọ́n wọnú yàrá olówó padà làfà bá gbé Kùránì tí olówó gbé kalẹ̀ sí orí tébù ló bá gbé ní olówó lọ́wọ́ ó bá jẹ́ ṣí Kùránì nígbà tí wọ́n ṣì lólówó bá bá owó rẹ̀ ní Kùránì àbábá ni mo rí owó yẹn lórí tébù mo wá rí bí àwọn èèyàn wọlé wọ́n jáde ẹni tí wọ́n á rò pé kẹ́lù tó lọ wọlé nígbà tí bá jáde náà mo wá bá yín owó sínú Kùránì láti ẹgbẹ́ tó bá jọ́ kejì ẹ̀ ka Kùránì ní òwò ike ẹ̀ ní sí Kùránì kà ní òwò ike ẹ̀ ka Kùránì mo ní oṣù mẹ́ta ẹ̀ ka Kùránì ní òjẹ́ ẹ̀mọ́ tó mo fowó sínú Kùránì ilé yìí da owó
ẹ bá rí mùsùlùmí tí ń ka Kùránì nísìn wọ́n ti fẹ́ lé kó bí iṣẹ́ ni o àpò oníṣòwò kan tí mùsùlùmí máa ń ka Kùránì nationally mùsùlùmí kí ló dé kìsìtẹ́nì gbé ó gbé báyìí pọ̀ wọ́n ti kọ́ ọ̀rọ̀ sáàtì English yẹn náà ìtọ́ ọ̀rọ̀ sáàtì náà ọ̀rọ̀ sáàtì 10 minutes tọ́lọ̀ gbà léwò nígbà tó kó wọ́n túbọ̀ rẹ̀ ẹ kà á Kùránì nìkan ní àlùmúta albert bíi tìlà wá ti jẹ́gbẹ́ àwọn èyí tí kà báyìí wọ́n ti ń sin náà ọlọ́run wọn kàdá fún ọ ti ń sin náà wọ́n ti ń yan náfìlà wọ́n ti ń gbàwẹ̀ wọ́n ti ń rùkú wọ́n ti ń forí kalẹ̀ wọ́n ti ṣe la ilaha illallah gbogbo ìjọsìn pátá ni wọ́n ti ṣe lábẹ́ Kùránì tí wọ́n kà kò sí ìjọsìn kan tó kẹ́ ẹ̀ka Kùránì láyé ló pàtó yẹ pé ẹ kọ́ àwọn ìdánù Kùránì ẹ̀kọ́ wálé kéwú ẹgbẹ́ ni wọn ò ní dàfà mo ti sọ àdìsí kì í ṣe gbogbo wọn ni wọ́n dàfà mistake táwọn bàbá wa míì ṣe ni wípé wọ́n gbà wípé gbogbo ẹnikẹ́ni wá ti kọjá nílé kéwú ó gbọ́dọ̀ dàfà ó wá mú olówó ní ìsá fún lè kéwú pé èmi ò fẹ́ bọ́ fún ọmọ mi ní kankan jẹun ọmọ mi wà ní gbọ́dọ̀ ìmọ̀ tí wọ́n sọ pé àpáàlù ló dì ìbí rẹ̀ ti ní pláàni fún ayé ọmọ rẹ̀ àbáwá ti dá lójú pé kódà tó bá ní pláàni fún ayé ọmọ rẹ̀ náà tó bá kọ́ Kùránì dáadáa Kùránì ó tún máa shaping life ẹ̀ kò ní bá yẹ̀ jẹ́ àti olóòtú dá yín lójú pé kọ́mọ yín bá ní pírẹ́sidẹ́ntì tí Kùránì máa ń bẹ lára rẹ̀ kò ní jà bá àwọn èèyàn rẹ̀ kọ́mọ yín bá di gómìnà tí Kùránì máa ń bẹ lára rẹ̀ afọlọ́ọ̀tú dá yín lójú pé gómìnà rere ni ó jẹ́ kọ́mọ yín bá fẹ́ di páílọ̀tì afọlọ́ọ̀tú dá yín lójú tó bá ka Kùránì tó bá ti ẹ̀ka gan táwọn èèyàn gbọ́ ọ̀gẹ́ yóò àgbẹ̀kú tí wọ́n dùn ún pléèdì ẹ sọ bí wọ́n ti gbọ́ ohun Kùránì táwọn wọn níbalẹ̀ ìyá wa rí Umu Zainab Kùránì ni wọ́n fi tọ́ wọn Kùránì ni wọ́n fi rè wọn gbogbo mi táwọn tí wọn ò wá ké Kùránì tí wọ́n máa ń dé àwọn náà dé gbogbo ẹni tí wọ́n ní ayé nìkan la fẹ́ máa ń dé báyìí àwọn tí wọn ò ní ayé nìkan padà tún ní ayé lọ́jọ́ ẹni tó ní ayé lọ ṣe yẹ tó bá ké Kùránì dáadáa tó bá dá Ọlọ́run mọ̀ dáadáa ìyàwó ní jẹ́ aṣọ wo ni wọ́n pọ̀ ní ìdí wọn wò nǹkan àgbàlódé wo ni wọ́n lò tí wọn ò lò ọkọ̀ wo ni wọ́n lò tí wọn ò lò ní ìfọ̀kànbalẹ̀ wo ni wọ́n ní tí wọn ò ní nísìn níjọ́ náà lọ́n sì ré àwọn ọmọ ní òkà ẹgbẹ́ bá yà ọmọ ìjẹ́ ó bèrè lásán lẹ̀ kọ́ Kùránì náà wò bá tí àfa àwọn Muhammad àtúndẹ̀ kan ìmọ́lẹ̀ ò ní jáde nínú òkùnkùn ẹ wò bá tí àwọn ọmọ Aisha gbogbo ọlọ́wọ́ wọn kà àti Fatima bíga Aisha bíga Aisha tó wọ́n kà àwọn òbí tó mọ pàtàkì Kùránì ló máa bí àwọn ọmọ yìí òbí tó mọ pàtàkì Kùránì kó fẹ́ jẹ́ kọ́mọ náà ó jáde kò ní jáde ẹja kọ ẹjọ ẹja pàtàkì Kùránì òun nìkan ní al-mu'jizatul khalida tí máa parí ẹ̀ sínú ọ̀pá àdébí Musa dà kò sí fún ọ̀bẹ́ nìkan bá jáde lọ́wọ́ náà ọ̀pá àdébí Musa kàlẹ́ ìwé gbé mọ́ra ní o wọ́n wà náà ìdí ẹ̀mọ́dà lóhùn ọ̀pá àdébí Musa ti lọ ìdánẹ́bìdà àrímọ́ fàdárẹ̀dà àrímọ́ jòkòtò ẹ̀dà àrímọ́ aṣọ ẹ̀dà àrímọ́ mírèkù ẹ̀yọ̀ kan tó sì wà lórí ìpè sí báyìí ó náà dàrú kọ àrùn ó dáa ànábì Ìsá tí òkú tó jí dà òbí ẹ̀ padà kú òkú tó jí ti kú padà ó jí òkú yẹn pa díẹ̀ òkú yẹn ti kú o àbí kò lòkú yẹn wà ó ti padà kú náà ni mírèkù ẹ̀yọ̀ kan tí òkú Al-Qur'an gbogbo mírèkù ìsìláwọ̀ kúmẹ̀tì lọ́pàá kan pátá mírèkù yẹn padà kú ó dáa àkúní ànábì Sọ́ọ́lù tí wọ́n pa ó kú o ó padà ti kú náà dé o oúnjẹ náà ànábì Ìsá sọ̀kalẹ̀ láti sánmọ̀ wọ́n jẹ́ wọn ò jẹ́ tán jẹ́ padà sí tọ́nà ní bí wọ́n bá tàn wọ́n dà ní ẹ̀kú ẹ̀yọ̀ kan tó lọ wá sọ̀kalẹ̀ tó sì máa wà títí láíláí Al-Qur'an Allahu Akbar ló wà lẹ́gbẹ̀ẹ́ ìjọ tí màá níbi bàjẹ́ jù láyé òun ní ojú ogun tí wọ́n ti pa àwọn tí wọ́n há Kùránì sórí ànábì sunkún lẹ́gbẹ̀ẹ́ kò ṣe é pè ní lẹ́gbẹ̀ẹ́ kò ṣe é pè ní Islam lẹ́gbẹ̀ẹ́ pa yìí wọ ìyá ẹ̀dàpọ̀ ẹ̀jọ̀ allimu awladakum islamakum liyuqimu ba'dakum asarakum liyuqimu ba'dakum asarakum. bàbá wa dàbí ìwẹ̀ yìí mẹ́ṣà tó àforíṣẹ́ kí wájú fèrè lẹ̀ ọlọ́run wọn kàn ojú parí fún wa o. àmín. ẹ láti máa ṣe àmì fún ọ. ẹ ṣàmì àmín. nínú ètí ẹ̀dùn ẹ̀yà Canada ẹ̀ lójú ti wà. ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó lọ́rùn. lápá ọlọ́run yẹn tí yóò farabalẹ̀ lọ́rùn bá mi ṣe gbogbo yìí. àmín. bàbá wa àmín ẹ̀ lè kánjú kú o. àmín. àṣeyọrí ńlá ni eléyìí o nílùú Canada. wà ní mọ́tò Al-Qur'an. láláì ná ọmọ pa láláì fọmọ lápá. láláì fọmọ lójú. láláì kán ọmọ lẹ́sẹ̀. pẹ̀lú wá gba kéèkì wá gba pizza wá gba ṣàwámà wá gba bọ́gà
àwọn tó wá hàn wá nì. Alhamdulillah. bàbá táyé bá ń jáyé ní bàbá jẹ́ ìgbà ẹ̀ ní kúkẹ́ tó kú ẹ̀ sì ní parí lágbára lọ ẹ̀ mọ iye lọ títí láíláí àti wá bẹ̀rẹ̀ ni kò ní dúró oríire tọ́nà tí ní kó máa tẹ̀lé oríire náà ní dúró iléeṣẹ́ wa kìbìlà tẹ́lẹ̀ kò wá ní dàrúgbó àwọn tẹ́ ẹ bá ṣe dáadáa lánàá ni wọ́n tún wá lónìí àwọn kan ó bá àwọn èèyàn ṣiṣẹ́ wọn ò ní lè sọ́fà àwọn èèyàn wọn ìlú wọn àwọn táwọn bá ṣe látara ìwà àtúntà wọn ṣe náà ni àtúntà bá wọn ṣe náà ni iléeṣẹ́ kìbìlà tẹ́lẹ̀ wà ní dàrúgbó kò ní dàrúgbó wọ́n ẹ bàbá ẹ wáyé wa sí ọlọ́run bá mi pọ́n ilé o wọ́n ẹ mọ́ mi ẹni fojú sunkún wa o wọ́n ẹ sísáàsì mi ẹni pàdé àgbákò àgbákò ló ní pàdé yìí o wọ́n ẹ bàbá alápapọ̀ ọlọ́run bá mi gbàdúrà rẹ̀ lọ́sibátì lápapọ̀ ọlọ́run bá mi gbàdúrà rẹ̀ kálukú wa ọlọ́run kó dùn wá nú olùdó àmọ̀dọ́ làwọn pàdé wa lọ́sibátì lórí zoom ọlọ́run wa ní ká pàdé live and direct wọ́n ní ká máa nira tàbí wọ́n ní kọ́ gbé wa wá ọlọ́run àdúgbò wọ́n ṣe lè lópin ìrìnàjò wọ́n ṣe lè lópin ìrìnàjò subhana rabbika. ربنا العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Ẹ̀mí gígùn fún bàbá, àlàáfíà fún bàbá. Ẹ̀mí gígùn fún bàbá, àlàáfíà fún bàbá. Àlékún rísíkì tó pọ̀ fún bàbá wọlé àrírí. Àlàáfíà fún bàbá. Àlàáfíà fún bàbá. Ẹ̀mí gígùn fún bàbá. Àlékún rísíkì tó pọ̀ fún bàbá wọlé àrírí. Jama'a ẹ̀dá ni Allahu Akbar. Agbárí bàbá àbí àgbàdo wọn. Ẹ̀dá ni Allahu Akbar. Àwọn mọ́sàdé arúgbó bàbá pẹ́ wọn àgbẹ̀wò Muhammad. Ọlọ́run ní ayé báyìí fún wa o. Kò sì ní pa wa náà. A máa rí yín bá insha Allah. A sì máa rí àwọn pàdé. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.